Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Mo kí wa níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tẹ́ tí ń wò wá. Ohun tí a mú wá ní ṣókí náà ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí YouTube yìí. Ẹ bá wa bó lọ kó lọ fàáfà. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin subscribers wa. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́, a ò ní jọra wa lójú. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni. Àkàlàmàgbò TV. Yorùbá Nation òun ló mú ọmú lọ́yà àti wa o, òun ló jẹ wá lógún. Lágbára àṣẹ Elédùà. Ọlọ́run Elédùà àgbà, Ọlọ́run Elédùmarè. Lọ́lá ọlálẹ̀ àwọn ilẹ̀ Yorùbá tó tẹ̀lé Yorùbá dó. Ọlọ́run àgbà wa ló kó ẹrú. Gbogbo bá dẹ̀ ṣe ń fà á tó wa lọ́wọ́. Gbogbo àwọn adánidúró do ní gbèsè. Ọlọ́run àgbà wa lọ́wọ́ wọn o. Àwọn alágbára tí ń fagbára ní lára. Ọlọ́run àgbàgbára lọ́wọ́ wọn. Ẹ wá gbọ́n tí Ṣèyí Mákindé Ṣèyí Tinubu ẹ̀gbọ́n tó kọ sórí orí page ẹ̀ lórí Facebook. Òun náà lẹ ń wò yẹn. Ìwọ ló ń kọ sórí wa ló ń rokúro ọmọ Adéyẹmọ. Wọ́n lẹ ní porí mi níbi igbe rárá lára ké wọlé igbe rárá. Oṣoolé ló porí mi níbi igbe rárá lára ké wọlé igbe rárá. Wọ́n ní kò sí bí wọ́n ṣe lè porí Àkàlàmàgbò gbọ́dọ̀ lélẹ́gbẹ̀rún ọdún. Ó dandan ni ọmọ Adéyẹmọ. Ọpẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọpẹ́ ọfọwọ́ pariwo ọfẹ̀rì kìjọbì. Ẹnikẹ́ni tó bá roku díẹ̀ ó máa nìṣó sọ̀rùn ni. Ìwọ ń roku ọmọ Adéyẹmọ. Bàbá ẹ̀gbọ́n tó ti wọ 80. A ò rokúrò. A ò ní kó kánjú kú. Ọmọ 52 àbí 50 kí ni ọmọ Adéyẹmọ. Ìwọ wá ń rokúrò. Ṣèyí Tinubu. Ṣèyí Tinubu kí lọ́jọ́ orí ẹ? Ọmọ kékeré. Nítorí pé ẹ ní opportunity. Ẹ wá ń sọ̀sọ̀kúsọ. Ó wá ní ẹ yóò be disclosed very soon. Ọmọ Adéyẹmọ nìyẹn tó jókòó tó ń jẹ̀bà pẹ̀lú ọbẹ̀ rẹ̀ rọ̀. Ṣífù lélẹ̀ ṣífù wọ́n dẹ̀ ní wọ́n náà ta yín jáde láyé lórí Facebook. Kí lẹ ẹ̀ ń jẹun lọ́wọ́ ni. Èmi jẹ́ ń lo jíjẹ lọ́wọ́ ni. Níjọ́ Friday ṣẹ́rí time ṣẹ́rí date ní Friday 10th January 2025. Ok. Mo ń lo ẹ̀fọ́ mọ́ ẹ̀bà lọ́wọ́. Ẹ ń lo ẹ̀fọ́ àtẹ̀bà. Ṣé pé orúkọ yín kàn ń tajà báyìí nísìnyí bàbá mi? Ó ga jù bàbá. Ó dà ẹja fi ilẹ̀ kẹ́ máa jẹun lọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀. Ara bàbá le dáadáa kò sí nǹkan kan tó ṣe bàbá. Ó kó larọ tá le. Àdúpẹ́ fún. Ọ̀pọ̀ mú ara nílẹ̀. Wọ́n gbé jábọ̀ láìpẹ́ yìí. Ó dà ẹja fi ilẹ̀ bẹ́ẹ̀ bàbá. Ó dà. Ọmọ Adéyẹmọ ń jẹ̀bà pẹ̀lú ọbẹ̀ rẹ̀ ó ń bọ̀ fún yín láìpẹ́ ìjáyà àdúgbò yálà ya ọmọ anybody. Ẹ wo fọ́nrán yìí. Ọmọ Adéyẹmọ nìyẹn ní airport ní England. Báwo lẹ ṣe rí bíbá ẹ̀ sí? Ṣé pé agbára wà láti ṣe? Mọ̀tara ẹni nìkan wọ́n kàn fi àjẹ wá fanátic. So àfi káwọn ọ̀dọ́ dìde agbára lọ dáàbà agbára lọ bó ṣe máa lọ nìyẹn. Wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi pé wọ́n wá nǹkan tó kàn wá lamandasi nǹkan tó kàn wá gẹ́gẹ́ ni pé ká bá àwọn olórí yẹn jà ká béèrè fún right wa. Wọ́n dẹ̀ pray country ẹ̀ ká gbọ́ ọmọ náà. Ṣé right wa tá à ń béèrè ẹ̀ṣọ́ pé right wa ni? Ẹ̀tọ́ wa ni náà ẹ̀tọ́ wa torí kọ́ ọmọbìnrin wa Ọlọ́run ọba ló mú ọmọ dára sílẹ̀ so right wa ni tí ọmọ ẹ̀jẹ̀ right wa Ọlọ́run ní dára sílẹ̀ náà. So nísìnyí táwa yà ní right mẹ́. Yes kódà kan gbé pálí lé wa lọ́wọ́ bí àní right. Ní UK ní Europe kì í ṣe right wa torí pé dúdú ni wa kì í ṣe right wa. Ìlú wa yẹn Áfíríkà yẹn ẹ̀bẹ̀ ni right wa. Kí ni adùn tó wà láfíríkà tá a fẹ́ lọ sáfíríkà? Adùn pọ̀ ń bẹ tó pọ̀ jù gbogbo nǹkan tọ́lọ́ máa ń fún yẹn táyé fi rọ̀ ẹ̀ lọ́rùn lọ́rùn fún Áfíríkà òun wà ní mójú
òtútù wà ní òtútù gbogbo la wà yìí irú òtútù yóò lè mú náà tó bá mú ní Nàìjíríà ìyẹn millions tó máa kú dànù gbogbo nǹkan Ọlọ́run ti ṣe létò fún wa torí pé Ọlọ́run fẹ́ràn wa ṣètò láti bọ àwọn olórí wa ìjà ìka ṣètò láti náà àwọn olórí so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní self determination yẹn kí ni nǹkan tó mean gangan. ó mean many things ẹni tó bá sọ bẹ́ẹ̀ lákàyè rẹ̀ ti dọ̀ọ̀lù ó mean many things because tí ìlú wa bá dání àwa kan ní dìde pé à ń jà fún self determination a fẹ́ kí a pín so tí yẹn sì self determination yẹn ó mean a lot ṣe tí wọ́n fan because kò sóná kò sómi kò sí security kò sí nǹkan kan tó ta lè sọ pé nǹkan ta lè sọ pé ó wà ń lò wá tàbí tí yẹn gàn nílé tàbá nínú 2 hours àmọ́ dúpẹ́ fọlọ́ 2 hours Nàìjíríà dẹ̀ ń ta nípa another country táwọn nínú for long tí wọ́n tún dúpẹ́ fún àwọn lónà for 10 years tí náà wọ́n ṣẹ́jú Nàìjíríà lọ́dẹ̀ ń ta ní fún wọn. Bàbá olóyè kí ló ń pè ní orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ ní kò yá wọn. Ohun tó ń pè ní orílẹ̀-èdè ni pé láti jẹ́ kí àwọn ọmọ nílùú wọn mọ ẹ̀tọ́ wọn kí wọ́n mọ̀ ní ìyà ò ní jẹ wọn iná máa wà gbogbo ìṣèkúrò gbogbo nǹkan máa wà létòlétò bí lè ṣe wà yìí ṣe transstand ìyẹn láti mọ̀ pé àwa náà wà lórílẹ̀-èdè tiwa ìlú tó ní wàrà tó lóyún tó ní àlàáfíà tó ní fọkànbalẹ̀. màá dẹ̀ máa sọ èdè rẹ̀. a máa sọ èdè wa kò sí pé dandan gbogbo English ṣe èdè lédè ni it's not my language. ẹ ṣọ́ pé èdè English. it's not my language. àyà lónìí. yeah Yoruba is my language. I'm a Pitika Yoruba man because I have tribal mark. ṣe transstand so Yoruba is my language it's my culture it's my everything. Ọlọ́run bá tó dá mi ní Yorùbá òun lọ́mọ tó fi ṣe mí bẹ́ẹ̀ so wọ́n ti kọ́ sáà mi àbájá English. ṣé pé èèyàn lè ṣé pé èdè wa ó ní. òun ló èdè wa ló fà ìlú gbogbo ayé èdè wa gan lọ́lọ́run kọ́kọ́ dá àwa Yorùbá yẹn lọ́lọ́run kọ́kọ́ dá ìsìnkú àwọn ẹ̀ka wọn jìyà gbogbo àwọn Fúlàní kankan tó wà ẹ̀ wọ́n àsáwọ̀ ni wọn ẹbí Málì náà ti wá kí ló kàn wá pẹ̀lú ti. ààbò lórílẹ̀‐èdè kan kí ló ń pè lábò. security ni kí ló ń kọ́ tàǹtẹ̀. ìfọ̀kànbalẹ̀ ni kí yẹn jí lago kọ́ gbéra láti Ìbàdàn kó ló mọ sáà sáré dẹ́kun kó gbéra lágo kó gbọ́dọ̀ máa lọ lálàáfíà kọ́kẹ́rẹ́ balẹ̀ ló kù sí ọdún kò sí kankan tó fẹ́ sẹ́wọ̀n ìyẹn làbò ìyẹn ló ń pè ní security kó sùn lórí rẹ̀ kó wọ́n sì pé olè ní wá ká mi mọ́ ẹ̀ka tó wá dé stop ìyẹn ló ń pè ní security tó ń pè security ìyẹn ó wà very important ó láì fún wa sí lẹ́kọ̀ọ́ àwọn wa kó sí ìyẹn ló ń pè security láàrin ká yẹn tó ń lu wa iná ìwọ̀n sì tó ti wà nílé ìlú dé so gbogbo security ó ní ṣe pẹ̀lú gbogbo network àwọn èèyàn tó ń gbé níbẹ̀ ṣé àwọn tó ń gbé wa tó ń bá wa gbé ṣáàmù wọn ni irú àwọn èèyàn ni wọn. àwọn èèyàn ẹ̀ka àwọn ẹni bí àwọn tó ń bá wa gbé ẹ̀sán àwọn náà ní ọ̀dẹ̀ darí wa ṣàfikọ́ lọ sànù wa kó gbà wọn. ẹ ṣe gan bá wa. lọ visit láìpẹ́ ó lẹ́wọ̀n yẹn ọmọ Adéyẹmọ lẹ́wọ̀n yẹn ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti ìjùbọ síbo àtijọ́ òsì orí ò gbọ́dọ̀ fọ́ ẹ̀dọ̀ gbọ́dọ̀ rìn yẹn ọmọ Adéyẹmọ kókókó báyìí lára ọ̀tá ń le kókókó báyìí lára ọ̀tá ń le ó gbọ́dọ̀ ṣàárẹ̀ àwọn tó rọgbà tí ká àwọn tó ń ṣàdúrà fún àwọn ìyá mi òṣòro mọ̀nìgà arógbà aṣọ mọ́kànlẹ̀ wọ́n rọgbà tí ọmọ Adéyẹmọ ìwọ wá lọ ń jòkó wá lọ ń sọ̀sọ́kù sọ kí kára sán pa ẹ́ níbi tó bá wà rédèrèdè ṣọ̀rọ̀ líle ṣé ohun tó yẹ ká máa rora wa nìyẹn ọmọ Yorùbá àtàtà ló yẹ ká jẹ́ kò yẹ ká yàyàkuyà táyà kò yẹ kẹ́ ya èmi ò yàyàkuyà kò yẹ kẹ́ yarú ẹ̀yà tẹ̀yà yìí torí pé bàbá ẹ̀ ti ní opportunity láti di president of Nigeria wà ń sọ̀sọ̀kúsọ pọ̀ máa Adéyẹmọ ẹ ṣáàrí Ọláyọmí Kóìkí White Lion himself ó ṣe video call today is Friday pẹ̀lú ọmọ Adéyẹmọ live and direct ó dẹ̀ fi hàn yín live and direct video call náà ṣe wọ́n dẹ̀ show time tí kìíní yẹn rí ibi tí wọ́n ti rí baba ńlá ẹ̀ tó kú wà jáde síta wá sọ ẹ má gbárù ìròyìn bẹ́lẹ̀ wa ìròyìn àkùfì ní o kò sí nǹkan tá a tẹ̀ ń bọ́dà fún bẹ́ẹ̀
ṣùgbọ́n ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ sísọ ẹ ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ ṣọ́ra bẹ́ẹ̀ ni mo sọ fún yín tọ́ ẹ̀yin èèyàn mi mo kí wa ní gbogbo ibi tí a bá wà èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín Tòótọ́ Àkàlàmàgbò TV ẹyẹ méjì ò kì í jàṣà èmi awo wájú awo ẹ̀yìn wò kí tó sọdá títì awọ tún wò sí mo kí wa o àní ṣe tì wọ́n ní ó ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ náà àní sìn mọ́ òkú ẹ̀ ṣe irú àwọn eléyìí irú àwọn eléyìí bí ọmọ Ṣèyí Tinubu ọmọkọ́mọ ni wọ́n fẹ́ yà o ọmọkọ́ ni wọ́n fẹ́ yà tọ́ bá dẹ̀ ní kọ́ gbòkú fún aṣírí a kó lọ ṣòkú a máa sùn òkú ìyá ẹ̀ jẹ ẹ kìlọ̀ fún o ẹ kìlọ̀ fún Ṣèyí Tinubu o ẹ kìlọ̀ fún o ohun tó fẹ́ ti orí bọ̀ ẹ̀ ó ju ẹ̀mí ìyáláyà ẹ̀ lọ ìpọ́nrípọ́ ọmọ bàbá ẹ̀ ò lè tẹ́rí sí o ẹ kìlọ̀ fún o ẹ fà wọlé o ó jẹ́ kó rí ẹ pé o this one let it be your last time tó máa ta sí ọ̀gá tiwa ẹ ní lá fún ẹ máa gidi ẹ ṣeun ẹ bá wa subscribe o.